Alao Sanja mi o Adekunle Adiba Seriki Malaika at 45 45th Malaika ta ṣe yẹn wọ́n bá pè mí Akasho lórí irọ́ táyé sẹ́lúlà ló pè mí ọmọlú mi ní Ìbàràpá ni wá ó l'Akasho mo fẹ́ kó kọrin níbẹ̀ bí ojú 3 minutes lọ. Rẹ́kọ̀dù yẹn la lọ ṣe wọ́n mú fún Jasmart Films and Records International. Jasmart yẹn ti di pásítọ̀ ní ìsìn ó ti ní ṣọ́ọ̀ṣì ńlá. ṣe ń gbọ́nà sí ìyá mi ṣe ń gbọ́nà sí ìyá mi. àṣeyẹn tán rẹ́kọ̀dù ọwọ́ Jasmart ó bá dá mi yọ ó wá nọ́mbà mi ó pè mí sórí aago mo lọ bá Isaac ìyẹn là bàbá ó l'Akasho wá ṣe rẹ́kọ̀dù fún wa gbogbo ẹ̀yin tẹ́ kọrin fún Malaika yẹn mẹ́sẹ̀gì kékeré tó sọ yẹn wú mi lórí ó ní kí n wá ṣe rẹ́kọ̀dù ṣé mi ò jẹ́ nínú ọlá Malaika bẹ́ẹ̀ yẹn ariwo gan. Àkọ́kọ́ pé mákẹ́tà máa pè mí pé kí n wá ṣe rẹ́kọ̀dù ìmọ́lẹ̀ Alao Malaika ni òkìkí Sùláìmọ̀ náà ló ràn mí oríire Màdíwà ló ràn mí ìmọ́lẹ̀ Súlẹ̀ ló ràn mí Akasho lórí rọ́ ní ìgbà yẹn láṣọ lọ́hùn tó dá mi sórí oríṣiríṣi ẹjọ́ táwọn ẹgbẹ́ mi ti rò fáwọn mákẹ́tà ni mo kọrin mo ní pé Ọlọ́run tó dá mi òun ló dá mi re olùgbàyè ṣùgbọ́n Ọlọ́run tó dá ẹ òun ló dá ẹ re ọkọ Yétúndé atúnidákìlẹ̀ fẹ́ rí gbà nìkan kí ló dé táwọn fi bẹ̀rù Ọlọ́run tó dá mi òun ló dá mi re atúnidákìlẹ̀ fẹ́ rí gbà nìkan kí ló dé táwọn fi bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀ mo ti kọ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀. Sọlá Máníjà. Mo kọ mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó fún Musa ìmọ́lẹ̀ tó fún Isa ìmọ́lẹ̀ tó fún Muhammad Aláfi sínú ayé mi. Ẹ̀yin tá Akasho ó ti rò wá láṣọ yìí ó ti rò wá láṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi nǹkan tá máa fàyà mọ́ mi lára o. Ó ti rò mí láṣọ yìí. Bàmí Alao. Ó ti rò mí láṣọ ẹ̀yẹ. Bàdìbà. Aṣọ àpọ́nlé tó ti dá mọ́ mi nǹkan tá máa fàyà mọ́ mi lára. Adekunle Malaika ń náwó mo ní ìmọ́lẹ̀ Malaika ń ràn mí. Alao bẹ́ẹ̀ ò ṣe 45 ṣé mo lè rí mákẹ́tà tá a pè mí wípé kí n wá ṣe rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ mi Alao ìmọ́lẹ̀ Malaika ń ràn mí. Mo réyàn pè mí pé kí n wá ṣe rẹ́kọ̀dù mo ń jọ láàsùnlé ìnáwó mi Sùláìmọ̀nà wà ìnáwó bí ìsinmi lọ́lọ́run fi ń gbé ẹ̀ sókè àyànfẹ́ Ọlọ́run ṣáni Súlẹ̀ ìbámu Aláwì Súlẹ̀ bámi Alao Súlẹ̀ Malaika Adékúnlé o kò ní bàjẹ́ fún ẹ bàbá mi Dékúnlé gbogbo kékeré kọ́mọ lọ bẹ́ẹ̀.
ìyẹn wà pé majority. Dádì adágún omi náà ò gbére o oṣù kanla ò rẹ́rù àgbà owó kékeré o kò ti gbajúmọ̀ lò. Dẹ́kunlé Sùláìmọ̀nà ọgbọ̀n òdìgí àfikà ogun sí o ìrònú ọ̀sán gbèsè aláwùrà bàbówó ògbẹ ìlọrọ rẹ. Madiba kíbla fújì ẹniwájú ni onídèrò ẹ̀yìn èèyàn mi ẹ bá mi ṣàfihàn onídèrò ẹ̀yìn. Akasho lórí ró aṣọ ọlọ́run tó dá mi. Ọlọ́run bá gbé mi ìpàdé aláàánú táyé fi rí mi bí ẹni tó láàánú. Alátìlẹ́yìn táyé fi rí mi bí alátìlẹ́yìn. Olùgbàlà tó ti fàyè gbà mí. Kí ló bá táìtù ìgbàláyé tó jẹ́ rẹ́kọ̀dù mi táyé kọ́kọ́ gbọ́. Rẹ́kọ̀dù yẹn gan ó sì lò bí ọdún kan nílé. Mo lè sọ promoter méje ìtààmú lọ bá. Akasho lórí rọ alhamdulilayi orúkọ kọ́ ni rírí ṣe èmọ̀ tí mo dúpẹ́. Àánú Ọlọ́run bá mi múlẹ̀ dájúdájú. Tábà tí mo lọ bá wọn àwọn tó ti ń bẹ̀ ní ibẹ̀ ká tó dé wọn ní ọmọ yẹn ní gbéraga àwọn ọmọ ohun tí wọ́n ń pò fún wọn jẹ wọn padà ní kí n wá gbà mástà mi. Ẹlòmíì ní kí n wá gbà mástà mi ẹlòmíì ò pé kí n wá gbà mástà mi. Ṣàdédé kò gbé kọlù mọ́ ṣàdédé kò gbé kọlù mọ́. Kí ni ìhun tó fa táìtù ìgbàláyé? Àṣẹ́mi náà wá rí. Àṣẹ́mi náà Akasho látọdún tí mo ti ń bá bọ̀ kó tó di 2011 màá wọ studio máa kọrin yẹn ló fa táìtù ìgbàláyé. Nínú ẹ̀ ni mo ti kọrin tí n sọ pé ìgbà tọ́lọ́run fẹ́ dá mi sáyé o. Akasho mo sọ fọ́lọ́run pé mi ò lọ sáyé. Ọlọ́run lọ́mọdé yìí kí ló dé tó ní wọn ò lọ sáyé. Mo sọ fún Ọlọ́run wíwé ohun tí mo ń rò lọ́kàn mi. Àwọn màláíkà ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Ọlọ́run ò gbọ́dọ̀ dá wa sáyé. Wọ́n ní bọ́lọ́run bá dá wa sáyé ìwà ìbàjẹ́ ká máa tẹ̀jẹ̀ sílẹ̀. Ìdí nìyí tí ṣe ń sọ fọ́lọ́run pé mi ò lọ sáyé. Ọlọ́run lọ́mọdé yìí ó yá máa wá lọ sáyé. Níbi tí bá dáyé máa bẹ́ẹ̀ nìkan. Ànábì mú wọn mọ́ ló ń jẹ́. Mo rán sí yín kó máa fi yín mọ̀nà. Akasho mo bá gbéra. Mo bá ń bọ̀ wáyé. Gẹ́lẹ́ tó kù díẹ̀ kí n dé. Ni mo gbọ́ pé mú ọmọ ti kú. Ọ̀dọ̀ Ọlọ́run ṣe padà sí mọ́. Mọ́mí mi ti lóyún kò ṣe máma bí mọ́. Ẹ padà. Akasho ṣe ìgbàláyé. Lẹ́yìn ìgbàláyé hùn tí wù Akasho lórí rán. Lẹ́yìn sátátà fìwájú yanyan. A sì ń bẹ lórí ìṣọ́ọ̀gù ni. Kò sówó tí ń fẹ́ kó lọ studio. A ò tún rọ opportunity record mọ́ o. Ìgbà yẹn ní bàbá mi Alao Adékúnlé wá ń ṣọjọ́ bí o. Ìhun tí mo fi fẹ́ràn Malaika rẹ̀. Òye ni ká máa wò. Gbogbo àtùpà kọ́ ló ríran. Àìmọye àtùpà tó dẹ̀ ń ríran tó jẹ́ èéfín tó ń ṣe lórí ẹ̀ aburú ní fẹ́rú. Ìyẹn pọ̀ ní inú àwa akọrin.
Akasho mo láì mọ yàtúpa lóríran o tó jẹ́ pé èéfín tó ń yọ lórí aburú ní fọ́mọ̀ lẹ́yìn o àtẹni tó bá gbọ́ símú àtẹni tó bá gbọ́ sétí Akasho lórí rọ́ ẹni bá pè mí lọ́mọ ẹ̀ ní inú àwọn bàbá wa tó ń kọrin èmi náà á pè wọ́n ní bàbá ẹni tí ó pè mí lọ́mọ ẹ̀ máa dúró jẹ́jẹ́. Bami tímọ́tímọ́ kẹ́ni wọ́n nú ẹ̀kọ́ àpọ̀nlé Akasho bàbá yé kò ní bàjẹ́ fún ẹ ò ní owó tí ó máa jọ gbéraga ìsì arúlíkì nàmínà ṣukur mo mọ̀rẹ́ tọ́lọ́hún ṣe fún mi ni mi ò ní fi ṣerú orígi tó gbọ́n ni mo máa gbàdé yìí tí ò gbọ́n ọmọ tí ò bá tún dé ẹ̀yin kan ti jìyà lánàá kọ́ lọ́hún tó sọ pa àdọ́là.